Bẹ́ẹ̀ni ọ̀gbẹ́ni Olúwabùkọ́lá Dáṣọ tí gbogbo wa mọ̀ sí Jàkósì ó wà nílẹ̀ àgọ́dọ̀ pẹ̀lú wa. Àwọn lájọ́ ń fọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí pé bó gangan la lè ṣe lè fi ajé jẹun, bó gangan la ṣe lè rówó, bó gangan làwọn ọgọ́ ṣe bẹ̀rẹ̀, ibo náà bá dé àti pé kí làwọn àfojúsùn wọn lọ́jọ́ iwájú lájọ́ ń sọ lórí ètò yìí ètò wa. Akínyìn tó ń sọ̀rọ̀ nípa ajé ní gbogbo ọjọ́ ajé. Ọ̀gbẹ́ni Olúbùkọ́lá Dáṣọ ẹ bá wa sọ fún àwọn èèyàn wa. Àwọn kan wà tó jẹ́ pé àwọn náà wò pé èmi gan fẹ́ ṣe sinimá o, èmi gan fẹ́ mo fẹ́ di actor o, èmi gan fẹ́ di actress o, bó gangan náà ṣe lè bẹ̀rẹ̀ àti pé ṣòǹjẹ́ owó wà nù iṣẹ́ yìí àbí owó bá wà ń bẹ̀ bó lèèyàn ṣe lè ṣe. Kí n má parọ́ fún yín owó wà bẹ́ẹ̀ o owó wà bẹ́ẹ̀ ṣó ti yé owó wà bẹ́ẹ̀ òun rè é mọ̀ pé iṣẹ́ yẹn investment ni ṣó ti yé mẹ́rin tẹ bá invest sórí business kan sìn ẹ mọ̀ pé definitely tọ́wọ́ yóò bá ti takò ẹ máa rówó yín padà ń bẹ̀ ẹ̀bẹ̀ tó máa rí ìdá máa fi máa lọ mú lọ sí ẹnu díẹ̀ tó owó wà ń bẹ̀ dáadáa tẹ bá bí ẹná owó ń sì wáyé ẹ fowó ṣe fíìmù ẹ máa fẹ́ rí èrè lórí ẹ èrè náà làwa náà lórí ọ̀rọ̀ pirate lọ́tún pirate lọ́sì bóò náà lẹ́tún bóò lẹ́ ṣe ń rówó tí bóò lẹ́ ṣe ń rówó jáde kí làwọn èèyàn wa ní láti ṣe tọ́ba ẹlòmíì fẹ́ ṣe fẹ́ jẹ́ producer kóhun tí ẹ̀rọ máa produce fíìmù ẹlòmíì fẹ́ act ẹlòmíì bóò lówó ṣe ń jáde bóò la ṣe lè ṣe. owó ń jáde ṣé lóò ti piracy yẹn kọ́lọ̀ kó wáyé ń bẹ̀ ni àmì àṣẹ ṣó ti yé inú kò sí nǹkan yẹn náà nǹkan ti ń jáde. Inú òfin ọ̀la ọmọ Pandoro ń dàgbà. Ọmọ Pandoro ti ń dàgbà. Ṣé o ti yẹ ti Parísì yẹn? Ọlọ́run àkọ́ ṣé ti Parísì àtẹ̀tí ń ṣe lọ́wọ́lọ́wọ́ ẹ̀? Ọlọ́run àwọn abẹ gọ́ọ̀mẹ̀ntì wa báyìí. Àtúnbẹ gọ́ọ̀mẹ̀ntì wa kó máa wá dá sí. Torí pé ó ti dé góńgó wa gan. Ó ti yé. À ń bẹ gọ́ọ̀mẹ̀ntì wa kó máa wá dá sí. Ọ̀rọ̀ Parísì. Bọ̀ ó wà bẹ́ẹ̀ ó wà ní fíìmù. Ó wà ní fíìmù. Torí pé investment ni. Investment ni tó sì ti mú wọlé dáadáa steady. Ẹ bá sọ ó tó ọdún mélòó tẹ́ ti wà ní industry tẹ́ ti bẹ̀rẹ̀. Tàbá ní àkà méjì mẹ́ta mẹ́rin ó tó ọdún mélòó tẹ́ ti wà. Ó ti wà bí ó máa ti wọ bí 15 years báyìí o. 15 years ọdún ṣe mẹ́ẹ̀ẹ́dógún nìyẹn. Ilẹ̀ tàsí. Ẹjá wo báyìí o torí àwọn tí àǹfààní àwọn táwọn náà fẹ́ ṣe sinimá lọ́lọ́kan òjọ̀ kan kìnìkan ẹlòmíì ló ń fẹ́ di actor effect actress ẹlòmíì fẹ́ di continuity ẹlòmíì director ló fẹ́ di ìbò lóríṣiríṣi lọ́lọ́kan òjọ̀ kan àwọn ọ̀nà wo náà lè gbé gbà ṣé ó dìgbà téèyàn bá lọ iléèwé àbí ṣé ẹ̀bùn gangan ni pé ká mọ act ni àbí èèyàn máa kọ. ṣẹ́ni kò sẹ́ tó gbogbo ẹ̀wà látòdì ọ̀run ilé ayé láti dé bá. Ilé ayé ìlà ti bá kò sẹ́ tó mú wá ńgbà tí ń bọ̀ lọ́rùn. So àmọ́ tí máa fún àwọn tí ó bá fẹ́ sọ pé àwọn fẹ́ di òṣèré orí ìtàgé ni wípé kọ́kọ́ lọ sí skul náà ìgbà tó bá yẹ pé àsìkò sì wà fún ẹ láti kàwé kọ́kọ́ lọ sí iléèwé náà tí ó ti yé tó bá wá lọ sí skul yẹn tó bá wá ṣe tán o fún àyè wá ní business kan tó ń ṣe tó máa mú wọlé fún ẹ nítorí pé iṣẹ́ tíátà tẹ́lẹ̀ o máa ń gbaṣẹ́ lọ́wọ́ èèyàn gan ó dẹ̀ máa waste time èèyàn gan fẹ́ tí ò bá ti ní faradà ó máa lọ báyé ló ṣe ẹni ó ti irú àwa ti ra mọ̀ tó ju wa ti rí àti fojú la oríṣiríṣi. Mọ́lọ́jọ́ òní kọ́ ẹ̀dùnfẹ́ lọ́wọ́ Elédùmarè. Ojú wa ti rí tó nígbà tá a tún wá bẹ̀rẹ̀ ńgbà yẹn náà àtúwò pé kí la tún lè máa ṣe o fine boy tó já mú wọn tó wá lẹ́nìkan again ìyẹn wà sí Adéyanjú continuity làwọn máa ń ṣe nígbà yẹn wọ́n wá láti pè mí ní Bùkọ́lá okùn wá sí location àwọn kan ọ̀gá kan gbó lọ́run ọ̀rá mílíkì ọ̀rá bọ́ǹfìtà wà á tún lọ ṣiṣẹ́ nígbò mi kẹ́kẹ́ orí báyìí fẹ́ ṣe gan báyìí fẹ́ kóòkù èrò pọ̀ ńlẹ̀ ò ní wo tí wọ́n sìn wá dẹ̀ máa sọ lé pé o lọ location kan pẹ̀ ní ẹ̀wọ̀n dẹ̀ ní rí ẹnu fíìmù kan ṣó èyí wá pè wá ní kí ló mọ̀ tó lè máa ṣe wá kúrò kan ṣe ní under film industry pé kúrò pọ̀ tó lè máa tó lè jẹ́ kó máa wọlé fún ẹ yàtọ̀ sí pé kó máa rí ẹnu stream ṣó ti yé nǹkan tí mò ń sọ yẹn fine wọ́n wà pé kí ni mo lè máa ṣe o ó wá ní ìwọ́nsì báyìí ó sọ pé ó ti lọ sí PFTD lọ́kọ́ directing ó ráyè máa directing pé tó bá kúkọ́ continuity náà ṣó ti yé bẹ́ẹ̀ from continuity yẹn wà ráyè wọ film industry pẹ̀lú directing mo dẹ̀ bẹ̀rẹ̀ sí kọ́ continuity lọ́wọ́ wọn from continuity yẹn ni mo ti ń ṣe acting tí mi ráyè acting nígbà yẹn ó ti yé ló wá di. Ó ti wá di àkàjẹ kọ́tẹ́ lójú rọrùn àwọn èèyàn sì báyìí wọn wá pè mí fún continuity directing wọn báyìí acting wọn máa ń pè mí fún. So tó tẹ́ ń sọ fún wa ní pé tó ṣe pàtàkì ni pé kéèyàn ti ẹ̀kọ́ kó lẹ́kọ̀ọ́ ó kàwé bó bá sì láwọn iṣẹ́ kan tó lè máa ṣe ó wá mú gbogbo ẹ̀ lọ́tún ló sì mọ́ra wọn láàrin gbogbo ẹ̀ ó máa ṣe ẹjẹ́ ń bí báyìí o Ọ̀gbẹ́ni Jàkósì
nínú bóyá Bollywood ni o tàwọn India lọ́hùn àbí Hollywood ni o àbí Nollywood ni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ta ni ẹ máa ń wò bí àṣà ilé ìwò ní role model ta lẹ máa ń wò pé ẹni yìí mo fẹ́ dàbí rẹ̀ bóyá James Bond wà ń bẹ́ẹ̀. ṣe rí first and foremost Ọlọ́run ọba ni mentor mi. Ọlọ́run ọba Elédùmarè ni mentor mi. But mo like àwọn èèyàn nínú fíìmù ó tó mi kí n wo any other film lẹ́yìn English film àti Yorùbá film mi kí n wò. Tó bá jẹ́ tilẹ̀ wa. Nǹkan tí máa wò nìyẹn máa like máa wò pé fine kí n wo tẹ́nìyẹn kí n wo kan tó ọ̀gá mi eléyìí kan tó ṣe máa wo iṣẹ́ lè tí mi ló máa fẹ́ ṣe tèmi máa mọ̀ nǹkan tí mo lè máa ṣe next. Ṣé o ti yẹ so mi ní mentor Ọlọ́run bá ní mentor mi. But mo gbà fún àwọn tó wà wájú mi.